gbàgbé ọ̀run. Adébókété tó lọ lè báwọn lọ́jà ọ̀run. Àwa ara wa là ń dárò ra wa. Ìgbòkètè kú lẹ́gbẹ́ ń dárò. Àwa ara wa là ń dárò ra wa. Òkú sunkò lè dá. A ò rí. Àjí ìwádà. A ò rí. Ìbálòlò. A ò rí. Àbárílì wà nù. A ò rí. Ajikanle dà. A ò rí. Musiliu dà. A ò rí. Àbáwúrà ọlá. A ò rí. Àbáfárùkù. A ò rí. Àbáfásitì. A ò rí. Àbónífásitì. A ò rí. Àbámalékè. A ò rí. Àjíbólódà. A ò rí. Musiliu dà. A ò rí. Alálàbíjà. A ò rí. Àkóyódà. A ò rí. Níbo ló lọ? A ò rí. Níbo ló lọ? A ò rí. Ajikanle dà. A ò rí. Ajikanle dà. A ò rí. Fálò wá dà o. A ò rí. Fálò wá dà o. A ò rí. Ajikanle dà. A ò rí. Àjẹ́lẹ̀ mi dà. A ò rí. Àjẹ́lẹ̀ mi dà. A ò rí. Fálò wá dà o. A ò rí. Níbo ló lọ? A ò rí. Níbo ló lọ? A ò rí. Ajikanle dà. A ò rí. Àbónífárùkù. A ò rí. 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 Èdùmàrè á ń bẹ̀ ẹ́ o. Ikú òjijì yóò dọwọ́ rẹ̀. Ikú bá pagbe tó parọ́ o. Ikú ò gbọdọ̀ pa wá o. Èdùmàrè á ń bẹ̀ ẹ́ o. Ikú òjijì yóò dọwọ́ rẹ̀. Ikú bá pagbe tó parọ́ o. Ikú ò gbọdọ̀ pa wá o. Don't direct, I'm not you. I'm not you. Oya bá tọ̀ oya 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 láǹtì oya ìgbà máa yẹ láǹtì. Orin yẹn máa lọ ẹ. Oya ẹjọ́ kó máa lọ. Iwájú ilé o, gbogbo ẹ̀yìn kúlé o, kó wá wò dárò.
Báwájú ilé. Ajikanle Ridwan. Báwo lè jẹ́ sí olóògbé Musiliu? Nínú gbogbo ọmọ tọ́lọ́run yóò dá fún mi làkọ́bí ọmọ tó bí. So kí wàá ní ohun tó wá lè sọ fún wa ní pàtó nípa bàbá yín tó jẹ́ olóògbé lẹ́nu? Bàbá mi jẹ́ akíkanjú èèyàn, ó jẹ́ akíkanjú ọmọkùnrin. Ó dẹ̀ tún jẹ́ èèyàn kan jẹ́ pé kò síbi tó bá jókòó ẹ máa mọ̀ pé èèyàn wà ń bẹ̀. Ẹ máa mọ̀ pé èèyàn wà ń bẹ̀, pọ́kùnrin wà ń bẹ̀. Ó jẹ́ èèyàn tó kóyàn mọ́ra. Ó tún jẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ èèyàn. Kó tó di pé Ọlọ́run ti wá gbogbo ẹ̀ jáde pé ó di star. Kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ ní ọdún 2017. Mo bá ní àwọn ohun ẹ̀kọ́ tẹ̀sẹ̀ tí wọ́n kọ́ látara bàbá yín pé lẹ́yìn ìgbà tó wá sí àkókò láyé tó yìí tẹ́ wọn finá tí wọn ní ìgbà gbogbo. Ó pọ̀ tí mo gbọ́dọ̀ máa kà. Ó ti bá ní kí bẹ̀rẹ̀ sí ni máa kà. Bí omi á fẹ́ jábọ́ lójú mi. So ẹ má dẹ̀ kà. Torí ó wà nínú nǹkan tí mo ti sọ kalẹ̀ gẹ́gẹ́ bí kí. So kí wàá ní bí ọ̀rọ̀ kẹ́yìn tẹ́ wá ní fún wọn? Ọ̀rọ̀ kẹ́yìn tí mo ní fún ojú pé k'Ọlọ́run bá mi kẹ́ sáfẹ́fẹ́ rí kó bọ́ sí ọwọ́ ọ̀tún Ọlọ́run ọba. K'Ọlọ́run gbogbo èpè burúkú k'Ọlọ́run bá mi bù kó lójú ẹ̀ kó bù èpè rere sí àwa tó dẹ̀ filẹ̀ sáyé náà kí a má ṣe rohun bàjẹ́ kí nǹkan burúkú má ṣe ṣẹlẹ̀ sí wa. Wọ́n á ní owó wọn pẹ́ fún àwọn ará àti ẹbí tó dìde láti bá ń ṣe àìkẹ́ ìfọlálẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àgbà tó jáde láti wá ṣe ẹ̀yẹ kẹ́yìn fún bàbá mi. Mo dúpẹ́ lọ́wọ́ Tampa generally, mo dúpẹ́ lọ́wọ́ Èkó fọ̀ṣù pátápátá pé wọ́n ṣeun gan. A ní fi wélé sọ fúnra wa. Thanks for watching GboahTv. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.